Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Olódùmarè. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀, èmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè, ẹni ìpè Olúwa Olúfẹ́mi ọmọ Bádébóyèga láti orílẹ̀-èdè Nàìjíríà. Lórúkọ Jésù yóò dára fún ọ. Lónìí Ọlọ́run tún rán mi sí ẹnìkan káàkiri gbogbo àgbálá ayé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, nítorí pé Ọlọ́run wípé òun fẹ́ bá ayé àwọn ènìyàn kan pàdé. Pàápàá jù lọ ní broadcast èní, Ọlọ́run ní òun fẹ́ bá àwọn ìdílé kan pàdé káàkiri àgbálá ayé. Ọlọ́run lòun fẹ́ bá àwọn ìdílé pàdé. Ó lòun fẹ́ wo àwọn ilé sàn. Ó lòun fẹ́ wo family sàn. Ó lòun fẹ́ wo marriage sàn. Nítorí náà Ọlọ́run rán mi sí ẹ níbikíbi tí o bá wà káàkiri gbogbo orílẹ̀-èdè àgbálá ayé tí o ti ń wo broadcast yìí, kíra ẹ kú oríire. Kó o dẹ̀ ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́, ìtànkálẹ̀ ọ̀rọ̀ tó lágbára tí Ọlọ́run sọ yìí, kó o ràn án lọ́wọ́ láti share ẹ̀ náà káàkiri. Yóò dára fún ọ o. Lónìí Ọlọ́run ń sọ̀rọ̀ nípa ti marriage, nípa ti ìdílé. Ó ń sọ̀rọ̀ nípa, nípa ogun tí a fẹ́ sọ lónìí láì sọ̀rọ̀ nípa ìdílé, nítorí pé marriage ni Ọlọ́run rán mi sí pàápàá jùlọ. Ṣùgbọ́n ibi tó ti bẹ̀rẹ̀ náà ni pé a máa ń pàṣàmọ̀ kan ní àárín àwùjọ. Àwọn ènìyàn wá ní ṣé ogun láyé ni? Àwọn láti jayé ara wọn. Wọ́n máa ń béèrè wá ní ṣé ogun láyé ni? Àbógun láyé ni? Àsìkò ọ̀rọ̀ àsọdùn nínú ìrìn àjò ọmọlẹ́yìn Kristẹni, ọ̀rọ̀ àsọdùn, ọ̀rọ̀ àsọtúra, ọ̀rọ̀ àsọ ká fi túra wa nínú, ká fi dánú ara wa dùn, kó jẹ́ òun nìkan là á máa sọ nílé ìjọsìn. Àsìkò ìgbà yẹn ó ti kọjá. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe wí fún mi ní bí ọdún 5 sẹ́yìn, nígbà tí Ọlọ́run tún padà wá bá mi pàdé ní ọ̀nà tó lágbára, pé Ọlọ́run wípé èṣù ń mobilize, èṣù ń jíyìn rere tèṣù, ó sì ń jèrè sí ìjọba èṣù ju ti agbo ìgbàlà, agbo ìgbàgbọ́, agbo Kristẹni lọ. Nítorí pé èṣù mọ̀ pé ọjọ́ ti súnmọ́lé, pé èṣù ń ṣe ìjèrè ọkàn sọ́dọ̀ ti ẹ̀yẹn gidi ju tọ̀dọ̀ tó ń lọ. Kò yà mí lẹ́nu nígbà tó yẹ pé àwọn ọ̀rọ̀ tá a kàn máa dánú ara wa dùn, tá a fi gbowó jáde lọ́wọ́ ara wa, ọ̀rọ̀ là ń sọ nínú ìjọsìn. Lẹ́yìn ìyẹn ká ṣe káràkátà nínú ìjọ, ẹgbẹ́ lágbájá, ẹgbẹ́ tàmẹ̀dù nínú chọ́ọ̀chì, wọ́n fẹ́ ṣàjọ̀dún, ẹni ń ṣe birthday, ká máa gbáyùn, wọ́n ń ṣe wedding, náà níjọ́ dẹ̀ ń ṣe báyìí. Ọlọ́run sọ̀rọ̀ ní èní, máa bá mi ká lọ, nítorí pé Ọlọ́run wípé kí n jẹ́ kó mọ̀ pé ogun ń bẹ. Ogun ni ayé, ogun wà. Òun ni Ọlọ́run sọ, ogun wà. Ṣùgbọ́n ibi tí ogun yẹn ti wá bẹ̀rẹ̀, òun ló kan ìgbéyàwó, òun ló kan ilé. Ogun ń bẹ ni Ọlọ́run wí. Níbo dẹ̀ ni ogun yìí ti bẹ̀rẹ̀? Ẹ jẹ́ kí n kọ́kọ́ àáka Bible díẹ̀ lónìí. Ẹ jẹ́ ká lọ sínú ìwé ìfihàn. Ìwé ìfihàn tí a ń pè ní Revelation. Ìwé ìfihàn. Jẹ́ ká lọ sínú ìwé ìfihàn nínú Bíbélì. Ìfihàn orí 12. Ìfihàn orí 12 ẹsẹ̀ 11 sí 12. Nígbà tí èṣù gbógun ní ọ̀run ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, láti ètè kọ́ ṣe tí èṣù gbógun lọ́run tó fẹ́ gba ìjọba mọ́ Ọlọ́run lọ́wọ́. A kọ wípé a ṣẹ́gun rẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Máa gbọ́, ìwé ìfihàn ló fihàn wá nínú Bíbélì. Ìwé ìfihàn ó ní pé ìwé ìfihàn orí 12 ẹsẹ̀ 11 ó ní pé wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Wọ́n ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Ó ní wọ́n ṣẹ́gun Sátánì nípasẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nípasẹ̀ ọ̀rọ̀ ẹ̀rí wọn. Àwọn áńgẹ́lì Máíkẹ́lì, àwọn jagunjagun Ọlọ́run wa
tán dojú ogun kọ Sátánì nígbà tó fẹ́ gbàjọba ní àlàdé ọ̀run. Wọ́n ṣẹ́gun nípasẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nípasẹ̀ ọ̀rọ̀ ẹ̀rí wọn. Ìwé Mímọ́ sọ pé nítorí pé wọn kò fẹ́ràn ara wọn dójú ikú, nítorí pé ẹ̀rù ò bà wọ́n, wọ́n fèsì Sátánì. Kí ni ìwé Mímọ́ wá sọ ní ẹsẹ̀ ìkọkànlá Revelation 12:11 la kọ́kọ́ kà yẹn, jẹ́ ká bọ́ sí ìkejìlá. Ó ní nítorí náà ẹ máa yọ̀ ẹ̀yin ọ̀run àti ẹ̀yin tí ń gbé inú ọ̀run. Ó wá ní ègbé ni fún ayé. Ṣẹ̀rí bẹ́ẹ̀. Ìwé ìfihàn orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá sí ìkejìlá fi hàn wá ohun tó ti ṣẹlẹ̀ ní ọ̀run. Bí èṣù ṣe fẹ́ gbàjọba lọ́wọ́ Ọlọ́run lọ́run. Bí wọ́n ṣe ṣẹ́gun ẹ̀ tí wọ́n lé sọ̀kalẹ̀ wá sí ayé. Àwọn ọ̀run yọ̀. Wọ́n ní ẹ̀yin ọ̀run ẹ máa yọ̀. Wọ́n ní ṣùgbọ́n fún ayé tí èṣù sọ̀kalẹ̀ tọ̀ wá, wọ́n ní ègbé ni fún ayé. Lórúkọ Jésù, mo gbàdúrà, mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ. O ò ní gbé, ayé ẹ ò ní jẹ́ ayé ègbé. Ayé tèmi náà ò ní jẹ́ ayé ègbé. Nítorí kí ayé wa má bàa jẹ́ ayé ègbé ni Ọlọ́run ṣe mú prógrámù yìí wá lónìí. Lọ́lọ́run ló ń bá wa sọ̀rọ̀ tó ń jáde lọ́wọ́ yìí. Mo gbàdúrà ayé ẹ ò ní jáyé ègbé o, ayé mi náà ò ní jáyé ègbé. Now, níbo ni èṣù ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ ẹ̀? Níbo ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ ẹ̀? Níbo ni ogun ti bẹ̀rẹ̀? Níbo ni ìpìlẹ̀ ogun? Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ pé ogun wà. Níbo ni ìpìlẹ̀ ogun? Níbo ni ìpìlẹ̀ ogun? Kí ni ìbẹ̀rẹ̀ ogun yẹn? Ó yá, ìwé Genesis orí 3 ẹsẹ̀ ìkẹrìnlá ni mo máa kà. A máa lo ẹsẹ̀ ìkẹrìnlá sí ìkarùndínlógún. Genesis 3:14-15 ni màá kà. Kẹ́ ẹ wá wo ìbẹ̀rẹ̀ ogun. Ìwọ tí o máa ń sọ pé àṣẹ ogun láyé ni, kó o lè mọ̀ pé ogun láyé, kó o lè mọ̀ pé ogun wà, kó o lè mọ̀ pé inú ogun ló wà, pé o wà láyé, o jẹ́ ẹ̀dá ọwọ́ Ọlọ́run, inú ogun ló wà. Ibi tí ọ̀rọ̀ ohun ti bẹ̀rẹ̀ ní ọ̀run ni ìwé ìfihàn fi hàn wá yẹn. Àwa ti lé èṣù sáyé. Ẹ wá wo ibi tí ogun ti wá bẹ̀rẹ̀ láyé o. Kẹ̀dẹ̀ wá wo kí ni ó àṣẹ ogun yẹn gan. Ta ló pàṣẹ ogun? Torí ní ojú ogun kọ̀mándà gbọ́dọ̀ wà, adarí ogun gbọ́dọ̀ wà. Tó bá ti ní ó yá ogun bẹ̀rẹ̀ nìyẹn. Àwọn kan ló ń ṣígun. Kí ló bẹ̀rẹ̀ ogun? Ogun ìjà ẹ̀mí tí èṣù àti àwa ọmọ ènìyàn. Ó ti bẹ̀rẹ̀ ní ọ̀run o. Ọ̀tá yẹn ti bẹ̀rẹ̀, òun la fi hàn nínú ìwé Revelation yẹn. Wọ́n ti wá lé èṣù sáyé. Níbo ló ti wá bẹ̀rẹ̀ ní ayé? Ó yá, ìwé Genesis chapter 3, mo fẹ́ ka verse 14 and 15. Olúwa Ọlọ́run sì wí fún, ó ń sọ̀rọ̀ níbí nígbà tí wọ́n ti dá Adam àti Éfà, Adam and Eve. Ìdílé àkọ́kọ́ tí Ọlọ́run dá, ìdílé Adam àti Éfà ni. A dá wọn sínú ọgbà rere nì tó ń jẹ́ ọgbà Édẹ́nì. Ìdílé yẹn ni èṣù kọ́kọ́ lọ gbógun tì. Nítorí tí ó ṣe kí ni? Ó tàn wọ́n jẹ. Alárekérekè ni èṣù. Agbára èṣù ni àrékérekè, kò lágbára mìíràn. Àrékérekè rẹ ló fi ń gbé ẹ̀dá ṣubú. Ó tàn wọ́n jẹ. Èso tí Ọlọ́run kò fẹ́ kán jẹ, èso tí Ọlọ́run ti pàṣẹ pé kán má jẹ tó lè kó bá wọn, ó lọ tàn wọ́n. Mo rò pé ọ̀pọ̀lọpọ̀ wa ti gbọ́ ìtàn yìí, ṣùgbọ́n ìdàkejì tá àti gbọ́ ni Ọlọ́run fẹ́ sọ jáde lónìí. Ó tàn wọ́n jẹ. Níbo ló dẹ̀ ti bẹ̀rẹ̀ ìtàn? Nígbà tó bá fẹ́ tàn ìdílé, níbo lèṣù ń gbà wọ ìdílé? Ó máa ń gba ọ̀dọ̀ ìyàwó, ó gba ọ̀dọ̀ obìnrin, nítorí bó ti mọ̀ pé ohun èlò aláìlágbára ni obìnrin. Ó wá gba ọ̀dọ̀ Éfà ìyàwó lọ ní àkókò tí ọkọ ẹ̀ ò sí nítòsí. Ó lọ tàn Éfà. Ó rí i pé Éfà jẹ èso tí Ọlọ́run pàṣẹ pé kán má jẹ yẹn. Ojú Éfà bá là. Inú Éfà bá dùn pé òun ríran. Ó wá tún lọ Éfà ó lọ introduce èso yẹn sí ọkọ ẹ̀ náà. Bóun ti ríran báyìí, ejò ló wá tó ní irọ́ lọ́lọ́run ń pa, pé Ọlọ́run ò fẹ́ ká gbọ́n ni lọ́lọ́run ṣe ní ká má jẹ. Ó lóun ti jẹ́, ó lóun dẹ̀ ti ríran báyìí. Ó bá fún ọkọ ẹ̀. Ọkọ náà bá jẹ Adam.
Ádámù bá ríran, wọ́n ṣe jọ kó sínú páńpẹ́ èṣù nìyẹn. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run dé, tí Ọlọ́run pè wọ́n, tọ́lọ́run ti rí mọ̀ pé wọ́n ti dẹ́ṣẹ̀ yìí, pé wọ́n ti ṣe ohun ìkọjá àyè gidi, wọ́n wá sọ fọ́lọ́run pé èṣù ló mú wọn ṣe bẹ́ẹ̀. Nínú ìbínú Ọlọ́run, pẹ̀lú gbogbo àwọn ẹ̀gún àti àṣẹ tí Ọlọ́run pa, tí ọ̀pọ̀lọpọ̀ wa ti máa ń gbọ́ pé nínú ọgbà Édẹ́nì náà ti pàṣẹ pé kóbìnrin máa lọ nínú ìlóyún, kóbìnrin máa lóyún nínú ìpọ́njú àti nígbà ìrọbí, kó máa nínú ìpayín keke àti ẹkún àti ìpọ́njú ni obìnrin á máa bímọ. Bẹ́ẹ̀ ni pé ọkùnrin náà á máa roko ṣe wàhálà kó tó bọ́ ilé rẹ̀. Bẹ́ẹ̀ ni pé àtàwọn àṣẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbẹ̀ yẹn náà ní ẹsẹ̀ ìkẹrìnlá àti ẹsẹ̀ ìkarùndínlógún, níbẹ̀ lọ́lọ́run ti pàṣẹ ogun láàrin èṣù àti àwa ọmọ ènìyàn, títí tógun yẹn dẹ̀ ń lọ dèní, tí ò ní stop, tí ò ní dáwọ́ dúró àfi ìgbà tí Ọlọ́run bá dé. Ẹ jẹ́ kí ó yá, ẹ jẹ́ ká wá lọ kábẹ̀ o. Genesis chapter 3 verse 14 and 15. Nígbà tán ti ṣẹ̀, tán ti dáràn, tí èṣù ti tàn wọ́n jẹ, tí Ọlọ́run dé, tọ́lọ́run máa wá pàṣẹ, tọ́lọ́run máa ṣèdájọ́ wọn àti èṣù àti àwọn ìdílé àkọ́kọ́. Ẹ gbọ́. Olúwa Ọlọ́run sì wí fún ejò náà pé, nítorí tí ìwọ ti ṣe èyí, a fi ìwọ bú nínú gbogbo ẹran àti nínú gbogbo ẹranko ìgbẹ́. Ó wá ní inú rẹ ni ìwọ ó máa fi wọ́. Ó ní erùpẹ̀ ilẹ̀ ni ìwọ ejò, ni ìwọ èṣù yóò máa jẹ ní ọjọ́ ayé rẹ gbogbo. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ejò a máa rìn, ó ti máa ń lọ, ó ti máa ń fara, ó ti máa lọ bá Ádámù àti Éfà, ó ti use mọ́ wọn títí, ó ti máa lọ bá wọn, wọ́n ti mọ ohun ẹ̀ títí tó fi ráyè tàn wọ́n jẹ yẹn. Ṣùgbọ́n nígbà tí ó dẹ́ṣẹ̀ tán, Ọlọ́run wá sọ fún un, Ọlọ́run ní ìwọ ejò, látòní lọ, nítorí tó ṣe léyìí, inú ẹ̀ ló máa fi wọ́, òtún rìn mọ́, wàá máa wọ́ ni, wàá máa fàyà wọ́lẹ̀ kiri. Èkejì, ó ní erùpẹ̀ ilẹ̀ ni ìwọ yóò máa jẹ. Erùpẹ̀ ilẹ̀, kí dẹ̀ lè erùpẹ̀ ilẹ̀? Ìwé mímọ́ sọ pé nínú erùpẹ̀ ilẹ̀ láti dá àwa èèyàn. Ó ní nínú erùpẹ̀ náà la ó sì padà sí. Erùpẹ̀ yẹn, ẹran èèyàn náà ni erùpẹ̀. Ọlọ́run pàṣẹ bẹ́ẹ̀. Bíbélì olórin yẹn sọ, ó ní ọ̀rọ̀ Ọlọ́run dàbí òwe. Ní ọ̀rọ̀ Ọlọ́run dàbí, kì í ṣe pọ̀rọ̀ Ọlọ́run dàbí òwe, òwe ní gbogbo ọ̀rọ̀ Ọlọ́run. Ìgbà tí Jésù náà wà láyé tó wá ń ṣiṣẹ́ ìránṣẹ́, òwe ló ń sọ̀rọ̀, lówe náà ni Jésù ń sọ̀rọ̀ throughout. Bọ́n ṣe tejò nìyẹn. Ṣùgbọ́n ẹ wá jẹ́ ká bọ́ sí ẹsẹ̀ ìkarùndínlógún, ká gbọ́ àṣẹ tí ìdájọ́ tí Ọlọ́run ṣe fún Ádámù, fún Éfà ìyàwó arábìnrin. Ó wá ní, ó sọ fún ejò, Ọlọ́run sì ń sọ̀rọ̀ sí ejò lọ náà, sí èṣù lọ ń bí báyìí o. Ẹ wá gbọ́ ibi tán ti pàṣẹ ogun o, ibi tán ti pàṣẹ ọ̀tá báyìí. Ọlọ́run wípé ní Genesis chapter 3 verse 15 náà, Ọlọ́run wípé èmi ó sì fi ọ̀tá sáàárín ìwọ àti obìnrin náà. Ìyẹn sáàárín ejò àti Éfà. Èmi ó sì fi ọ̀tá sáàárín ìwọ àti obìnrin náà, àti sáàárín irú ọmọ rẹ ìwọ ejò àti irú ọmọ obìnrin náà. That is from generation to generation. Ọlọ́run wípé òun ò fọ́ ọ ní orí, pé ìran obìnrin yẹn àtàwọn ìrandíran àwọn ọmọ ẹ̀rọ, pé tán bá ti rí ejò wọ́n ó fọ́ ní orí. Òun ò fọ́ ọ ní orí. Ó wá ní ìwọ ejò náà, ìwọ ó sì pa á ní gègésẹ̀. Amen, hallelujah. Títí dèní, ibi tí ọ̀tá ti bẹ̀rẹ̀ nìyẹn. Kí ló dé tí Ọlọ́run fi ṣe bẹ́ẹ̀? Ọlọ́run ṣe bẹ́ẹ̀ nítorí pé èṣù, tó jẹ́ pé àwọ̀ ejò ló ń lò, tó ń gbé wá, tó lọ ń bá wọn, wọ́n ti máa ń ríra, ó ti máa ń lọ sọ́dọ̀ wọn, wọ́n ti use mọ́. Wọn ò mọ̀ pé ọ̀ràn wà. Ṣùgbọ́n kí wọ́n lè mọ̀ pé ọ̀ràn wà,
Ọlọ́run pàṣẹ ọ̀tá láàárín èṣù tó ń ṣe ejò alárekérekè yẹn àti àwọn ọmọ ènìyàn ká lè mọ̀ pé ọ̀tá wà. Ó pàṣẹ ọ̀tá láàárín Adam àti ejò pé òun yóò sì fi ọ̀tá sáàárín yín, tó jẹ́ wípé tí ẹ bá padà ríra, tí ẹ bá ríra, òun yóò fọ́ ọ ní orí, ìwọ náà ó sì pa á ní kèkésẹ̀, wàá ṣán jẹ. Títí dèní bo lejò tí ń ṣànyàn ẹsẹ̀ ní. Títí dèní nígbà tí a bá rí ejò, bí ejò gan ò wá bá wa tó kájọ tá a bá rí ṣe là á pe àwọn ènìyàn kan wá bá wa pa, tó bá sáà lé àfẹ́ pa, bí a bá lè bá àfọ orí ẹ̀, wá ní orí ẹ̀ ní orí ẹ̀ wọ́n á fọ́ lórí. Àṣẹ yẹn ń ṣẹ lọ́dẹ ní. Nítorí náà ogun wà, ogun ń bẹ. Ẹni tó bá bèrè pé ṣé ogun láyé ni, ogun láyé. Nítorí pé Ọlọ́run ti fi àṣẹ ọ̀tá yìí síbẹ̀. Nítorí pé tíyàn bá ti mọ ọ̀tá ẹ̀ kò tún ba rẹ́mọ́ débi tá tún gbé ṣubú, tá fi lè gbé ṣubú lẹ́ẹ̀kejì, kò ní ṣẹlẹ̀ mọ́. Ọlọ́run wá fi ọ̀tá sáàárín àwọn ènìyàn àti èso wa àti èṣù àti àwọn èso ẹ̀. Ọlọ́run wá pàṣẹ ọ̀tá yẹn. So láti ìgbà yẹn ọ̀tá ń lọ, ìyẹn lọ bẹ́ẹ̀ nítorí àkókò. Now níbo ni èṣù ti ń bẹ̀rẹ̀ ogun tó fi ń ja ayé? Bó ṣe bẹ̀rẹ̀ nínú ọgbà Édẹ́nì láti ilẹ̀ pẹ̀pẹ̀ yìí náà, tó jẹ́ pé ìgbéyàwó ló kọ́kọ́ attack, bẹ́ẹ̀ náà ló ń ṣe lọ́dẹ ní. Ibi tí èṣù ti ń bẹ̀rẹ̀ ogun tó fi ń ja ayé, tó fi ń ja iṣẹ́ ọwọ́ Ọlọ́run, nítorí ọ̀tá ọwọ́ Ọlọ́run ni èṣù, ọ̀tá Ọlọ́run ni o. That is the Lord standing enemy. Iṣẹ́ ọwọ́ Ọlọ́run lè wá ń bàjẹ́ láyé, bó ṣe bà ayé Jóòbù jẹ́ nígbà yẹn pẹ̀lú àrékérekè tó tàn Ọlọ́run, tán fi ìyà tó yẹn jẹ Jóòbù. Mo gbàdúrà níbikíbi tí o bá wà, Ọlọ́run ò ní dán ọ wò. Èmi náà mo gbàdúrà Ọlọ́run ò ní dán mi wò, torí tán bá dán mi wò máa fèèlì o. Wọ́n dán Jóòbù wò ní ìyà tó jẹ́ yẹn, ìyà tó pọ̀ tó yẹn fi jẹ Jóòbù o. Wọ́n ń dán wò. Èṣù á tún lọ síwájú Ọlọ́run, á tún ní jẹ́ kóun tún lọ ṣe báyìí tí ò bá ní dà ẹ́. Ọlọ́run náà á tún ní ó yá lọ dán wò, lọ jẹ́ ká wò bóyá kò ní dà mí. Ní ìyà tó yẹn fi jẹ Jóòbù. Ọlọ́run jàre má dán mi wò, nítorí tó bá dán mi wò máa fèèlì. Oore ọ̀fẹ́ ẹ ni mò ń jẹ. Mo dẹ̀ sọ tẹ́lẹ̀ sí ayé rẹ náà, Ọlọ́run ò ní dán ọ wò. So ká tẹ̀síwájú. Now bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn, tó yẹ pé ogun yẹn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Now níbo ni èṣù kọ́kọ́ máa ń attack? Ilé ló máa attack, ìdílé, marriage ló máa attack. Lénìí màá kàn sọ ọ̀nà kan nínú àwọn ọ̀nà tí èṣù máa ń gbà attack home. Ó mọ̀ pé tí ìdílé bá ti bàjẹ́, wọn ò lè so èso rere. Wọn ò lè, ìdílé tó bá ti lọ́mọ gan, tó bá ti láwọn ọmọ sílẹ̀, tí èṣù bá ti wọbẹ̀, ọ̀dọ̀ obìnrin náà lèṣù máa ń sábà gbà wọlé o. Bó ṣe gbà tọ̀dọ̀ Éfà wọlé yẹn. Tó bá dẹ̀ ti wọbẹ̀, ó ti mọ̀ pé tóun bá da ilé yẹn rú, kò sí bọ́mọ wọn ṣe lè dá mọ́. Bọ́n bímọ igba kò lè dá mọ́. Nítorí ilé tó bá ti dàrú, orí àwọn ọmọ ló ti ń dún. Àwọn ọmọ wá ya ọmọ pàpàǹlágí. Nítorí pé kò ní sí àbójútó ojú mẹ́rẹ̀ẹ̀rin mọ́. Lórúkọ Jésù yóò dára fún ọ. Èṣù máa attack ilé. Àwọn ọ̀nà tí èṣù dẹ̀ ń gbà dá lérú kí àwọn ìdílé lè máa produce ọmọ burúkú, ọmọ pàpàǹlágí, kí ilé má lábòjútó. Èṣù máa ń gba ibi, ó lè ṣe inú ìyàwó. Nígbà míì wọ́n lè ṣègbéyàwó tán báyìí, kán lọ máa jọ ní ìbálòpọ̀ ọdún 5, 6, 7 kí ìyàwó má lóyún. Èṣù á ṣe inú ìyàwó yẹn. Ó ti mọ̀ pé tó bá ti ń pẹ́ jù, kò sígbà tọkọ ò ní bẹ́ síta, tàbí kọ́kọ́ tiẹ̀ lé síta gan, ilé yẹn dàrú nìyẹn. Ìgbà míì èṣù máa ń bẹ ọkùnrin wò, tó yẹ pé èṣù lè gbàṣẹ́ lọ́wọ́ ọkùnrin. Á dọ̀nà ọkùnrin yẹn rú, tó yẹ pé ọkùnrin gan máa tọrọ jẹ lọ́wọ́ ìyàwó. Obìnrin ò dẹ̀ rírù yẹn sójú. Tó bá ti ń pẹ́ díẹ̀ báyìí, ní ìgbéraga ni èṣù á fi ìgbéraga sínú ọkàn obìnrin, nílé á bá dàrú. Ló bá tán, àwọn ọmọ wọn di ọmọ aláìlámójútó nìyẹn. Àwọn pàpàǹlágí á tún kún gbòòrò. Tó bá tẹ̀ wá jẹ́ pé nígbà míì èṣù máa attack ọkùnrin, tó yẹ pé èṣù á attack nǹkan ọmọkùnrin ẹ̀. Nǹkan tó fi ní ìbálòpọ̀ yẹn, èṣù á attack nǹkan ọmọkùnrin, tó yẹ pé nǹkan ọmọkùnrin ò ní gbéra mọ́. Á kàn máa wá wo ìyàwó ẹ̀ lójú bí ẹṣin inú ìwé. Tó bá ti yá náà, èṣù á fi èròkérò sínú obìnrin.
obìnrin á lọ máa ní ìbáṣepọ̀ níta, á ní nítorí pé ọkọ òun ò bá òun lò pọ̀ nílé. Ibẹ̀ náà èṣù náà ló máa plan bọ́kọ ṣe máa mọ̀ pé ìyàwó òun ti ní ìbálòpọ̀ níta, nílé á bá tú. Ìgbà míì náà tó bá ti pẹ́ jù tí nǹkan ọmọkùnrin ò gbéra mọ́ náà tó kú síbẹ̀, téṣù dì mú síbẹ̀, obìnrin á bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, á bẹ̀rẹ̀ sí complain, á bẹ̀rẹ̀ sí jà, ilé á tú. Wọn ò ní lè produce, wọn ò ní lè lọ́mọ. Lórúkọ Jésù yóò dára fún ọ. Màá dúró níbẹ̀ lónìí. Ní next time màá tún tẹ̀síwájú. Mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ, ó ṣe rere. Tó bá ní nínú àwọn ọ̀nà tí èṣù ń gbà ja ilé tó ń experience ẹ̀ fúnra ẹ̀ personally, bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Solution wà fún ọ nítorí pé agbára Ọlọ́run wà láàyè síbẹ̀. Add nọ́mbà mi sórí WhatsApp +234 7037 993902. Add nọ́mbà mi sórí WhatsApp. Kó wá ṣe voice mail síbẹ̀, kó sọ̀rọ̀ síbẹ̀ ni o. Dárúkọ ẹ, dárúkọ ibi tó ń gbé. Sọ díẹ̀ nínú ìdojúkọ tó ní. Ìgbà tí ó bá kàn ẹ́, màá dá ẹ lóhùn tó máa tẹ́ ẹ lọ́rùn. Torí bó bá pè mí ní call directly, nọ́mbà call mi náà ni, tó bá pè mí directly, ó lè má ṣe torí mo máa ń busy. Ṣùgbọ́n tí n bá message ẹ lórí WhatsApp ní àkókò tí mo fẹ́ attend sáwọn èèyàn in diaspora, mo máa attend sí wọn ní WhatsApp. Màá attend sí wọn náà tá a tẹ́ ẹ lọ́rùn. Ọlọ́run á dẹ̀ mú ojútùú wá sí ogun tó ń jà ẹ́. Lórúkọ Jésù ó ti rí bẹ́ẹ̀. Nọ́mbà mi lẹ́ẹ̀kan sí WhatsApp ni o, kó ṣe voice mail fún mi. Tó bá fẹ́ ní any ìbéèrè tàbí fún àdúrà lórí ọ̀rọ̀ tí mo sọ yìí. +234 7037 993902. Wòlíì ẹni ìpè Olúfẹ́mi Gbóyèga. God bless you. Ó ṣe rere o.